mo gbé tuntun dé ó ṣe mọ́rú ẹ̀ mo gbé lé. adé olùwàgbé fún wa kò ní sí lórí wa. Good morning. Good morning. Good afternoon. Good morning. Good afternoon. Good morning, sir. Mo sọ nínú orin tó lè kọjá pé ní ayé ń bẹ̀ ò náà ń kọ́ rárá. adé olùwàgbé fún wa kò ní sí lórí wa. Fàbàdà títí láéláé. Anigi náà jẹ́ o. Ṣé bí mo sọ fún yín ní ìgbà àkọ́kọ́ pé a ti wá wo ibi tá a fẹ́ lò láti mú ẹ̀yin olólùfẹ́ wa ní Lárìnká TV láti máa mú yín rìnrìn àjò wọnú àṣà ìṣe àti ẹwà tó wà nínú àṣà Yorùbá. a ti ń pàwọ̀dà a ti ń paradà ṣe bẹ́yìn náà rí ṣé tí mo fi hàn yín jọ́ sí ilé iṣẹ́ rí pé ó ti yàtọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ a ti mú yín wá sí ìrántí àṣà àti ìṣe àwọn ohun wo láti ẹ̀ ń lò láyé àtijọ́ gan-an kí ló wà nínú àṣà Yorùbá kí ló dé tí Yorùbá fi yàtọ̀ nínú gbogbo àṣà kí ló dé tá a fi ní àpọ́nlé lọ́pọ̀lọpọ̀ nínú àṣà wa ṣe bẹ́ẹ̀ rí ṣe bẹ́yìn náà fojú yín lóúnjẹ ṣe bẹ́ẹ̀ fojú yín lóúnjẹ ayọ̀ Ìró Àṣà lórí Lárìnká TV a ti bẹ̀rẹ̀ ẹ máa gbádùn ara yín ẹ wò ó àwọn olóyìnbó á ní pé ẹ get popcorn ó ti fẹ́ get started mo yá lọ ní o torí kì í ṣe èdè wa ní Lárìnká TV ẹ máa bá wa ká lọ. Láyé àyájẹ́ wọlé sí ìgbà ẹgbẹ́ ọ̀tún dọ́wọ́ rẹ̀ mi o. Àrẹ̀mú Olúbàbò ń lòun tó dẹ. Ìró Àṣà ní sí a ní a fẹ́ padà sí 80s a fẹ́ padà sí 60s ìgbà ìwáṣẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbóhùn àgídìgbò tó ṣẹlẹ̀ ó dọ́gba létí lọ́wọ́ Àrẹ̀mú ló tó dọ́gba létí. Àkùbà ń fi dòdò lára rí látọ̀.